92.1 FM everybody ma wà okay. Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo tí ẹ ti ń gbọ́ wa. Orúkọ mi ni Adédayọ̀ Ládìpọ̀ Alukoro. Iléeṣẹ́ rédíò ìràwọ̀ 92.5 FM tó ń ṣe agbátẹrù ìràwọ̀ estate lábẹ́ àkóso onímọ̀ ẹ̀rọ Bọ̀dé Ọlábísí ló ní ká kí gbogbo ẹ̀yin tí ẹ ti ṣe alábàápín nínú ilẹ̀ ìràwọ̀ estate yálà ẹ ti san owó tán ni tàbí ẹ ń san díẹ̀díẹ̀ wípé ẹ ṣeun púpọ̀ o fún ìgbàgbọ́ tí ẹ ní nínú wa. Wọ́n tún ní ká fi tó yín létí wípé ogúnjọ́ oṣù yìí ìyẹn September 20, 2025 ní gbogbo àwa tá a ti sanwó tán tàbí tí a sì ń san lọ́wọ́ máa lọ láti lọ ṣàbẹ̀wò sórí ilẹ̀ náà. Gbogbo wa máa pàdé níléeṣẹ́ rédíò ìràwọ̀ tó wà ní Oxygen House Akẹjà Ọ̀tà ìpínlẹ̀ Ògùn kí ó tó di pé a gbéra lọ sórí ilẹ̀ wa. Ní àfikún ẹ pé aṣojú yín ìyẹn ambassador láti jẹ́ kí wọ́n mọ̀ bóyá ẹ fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ilé kíkọ́ yín lẹ́sẹ̀kẹsẹ̀ tàbí ẹ fẹ́ tún ilẹ̀ yín tà lọ́jọ́ iwájú tí ó bá ti gbówó lórí sí i. Àti wípé iléeṣẹ́ rédíò ìràwọ̀ ti ń ṣe ètò pẹ̀lú àwọn oníblog àti abánikọ́lé tí wọ́n máa ràn yín lọ́wọ́ láti bẹ̀rẹ̀ kíkọ́ ilé yín tí ó sì máa sanwó díẹ̀díẹ̀ láìsí ìnilára gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe sanwó ilé yín pẹ̀lú ìrọ̀rùn. Eléyìí máa pẹ̀lú àlàkalẹ̀ àti àdéhùn tí ẹ bá iléeṣẹ́ wa ṣe o bí ó tilẹ̀ jẹ́ pé kò pọn dandan. Láfikún àǹfààní ṣì ń lọ láti ṣe alábàápín nínú ilẹ̀ ìràwọ̀ estate yìí títí di September 20, 2025 500,000 naira péré ní half plot nígbà tí one plot jẹ́ 1 million naira fún àwa tí a bá fẹ́ sanwó lẹ́ẹ̀kan náà. Àwa tá a fẹ́ máa san díẹ̀díẹ̀ ńkọ́ 600,000 naira ní half plot o 1.2 million naira ní one plot tí ẹ ó sì san láàrin oṣù mẹ́fà péré. Ẹ pè èmi Adédayọ̀ Ládìpọ̀ Alukoro sórí nọ́mbà yìí 081 12 21 2442 lẹ́ẹ̀kan sí 081 12 21 2442. Bẹ́ẹ̀ bá ti pè mí gẹ́gẹ́ bí aṣojú yín ẹ má tún pe akẹgbẹ́ mi míì mọ́ tó jẹ́ aṣojú káwọn ètò tá a ti ṣe sílẹ̀ má bàa dàrú. Àti kọ́ estate office iléeṣẹ́ ìràwọ̀ sórí ilẹ̀ yìí léyìí tó fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹ ò bá èyíkéyìí ọmọ onílẹ̀ lẹ́jọ́ yàtọ̀ sí iléeṣẹ́ ìràwọ̀ 92.5 FM. Fún ẹ̀yin tẹ́ ẹ sì nífẹ̀ẹ́ láti bá wa dòwò pọ̀ kẹ́ ẹ jálábàápín lórí ilẹ̀ ìràwọ̀ estate yìí ẹ pè mí sórí 081 12 21 2442 lẹ́ẹ̀kan sí 081 12 21 2442. A ò ní sin kọ́kọ́rọ́ kú o everybody máa wà okay. ìràwọ̀ 92.1 FM everybody ma wà okay. Ìkà pẹ́ ilẹ̀ ní ọmọ ẹni tí ó tẹ̀ ń pẹ́. Ìwà ìkà kò pẹ́ ara mi yé máa dánwò. Ìwà ìkà kò pẹ́ ara mi ara kò dá. Ìkà pẹ́
tí ó jẹ́ ń pẹ́. ìwà kan pé o ara mi má dán wò ẹni tó máa gbọ́ ẹni tí ò sì ní gbọ́ ò ní gbà ṣùgbọ́n ká má gbàgbé wípé Ọlọ́run bá mi ò bímọ méjì ṣùgbọ́n ó bí ẹ̀san ọmọ ẹ̀yà kan tó bí náà nù. ẹ káàbọ̀ sí apá kejì ó fa kíkì láàárọ̀ ti tòní o ẹ jẹ́ kí wàá pé akúkàlẹ̀ tó tọmọ tó ń ta láàfíà ń bẹ̀ gbogbo bí tẹ́ ẹ bá wà ẹ rí ajé ń bẹ̀ lónìí o ìlélẹ̀ wà àwọn fàjẹ́ lọ yìí ẹ bá sàmì kẹ́ fọwọ́ ẹ̀ bọ́jú ń bẹ̀ o. ẹ má gbàgbé ìpolówó ọjà lórí ètò yìí gbogbo bẹ́ẹ̀ ti ń gbádùn ó fa kíkì ẹ gbádùn ẹ̀ tó ìpolówó ní ó jẹ́ kó tún ní kìmí dáadáa ẹ bá gbé ìpolówó yín ẹ̀ wá ẹ dán wa wò náà èsúrú kì í dọ́jà àkókòtà ẹ padà yín lọ́hùn ju tàtẹ̀yìn wà lọ rẹ̀. apá kejì ó fa kíkì ó mà ṣe bẹ́ẹ̀ ó mà rẹ́dì ẹ bá ń pè wọ́n wípé a ti ṣe báyìí báyìí sápá kìíní o apá kejì ọ̀hún rèé o bóyá lè mọ̀ pé kì í fa kíkì o nǹkan ń ṣẹlẹ̀ o bí bá níná jó lórí omi ẹ̀dá kan ẹ béèrè fẹ́ẹ́rù èrò ọ̀nì fọ́nrán ìtì ájù lẹ̀ ẹ̀ tí ò bá gbọ́ fọ́nrán yìí kò mọ̀ pé nǹkan ń fa kíkì nínú ààyè ẹ̀ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ o etí inú etí òde láti gbọ́ fọ́nrán tájù lẹ̀ yìí ẹ̀yin àgbáfẹ́ o ẹ̀jẹ̀ àjọ tọwọ́ bọnú ẹ̀ kájọ brainstorm bí àṣà àbàmì òkìjèrè àwọn brainstorm kájọ foríkorí o ọ̀làrẹ̀wájú o okùn adé ò bá gbé ọ̀tọ̀ àbàyè káyé gbọ́ pé nǹkan ń fa kìkì fọ́nrán ń dànà jẹ́ káyé gbọ́. ìràwọ̀ 92.1 FM everybody máa wà òkè. ọmọ mi tó wà lẹ́gbẹ̀ẹ́ mi òun lórí ọmọbìnrin kan tó fẹ́ tí orúkọ rẹ̀ ń jẹ́ Zainabu nígbà tí mo dẹ̀ ti rí wọn tí wọ́n ti jọ ń wọlé kì í ṣoṣù mẹ́ta kì í ṣoṣù mẹ́rin ìgbà míì gan tí eléyìí tí ò bá sówó lọ́wọ́ ẹ̀ tó bá wá bẹ́ẹ̀ yẹn á ní kí n bò fún lówó pé kí o fi wọ́n mọ́ tó lè wálé wa bíjọ́ méjì ṣálédè kó ṣàdìpọ̀ lóyún. ìyẹn Zainabu Ọláyọkùn nígbà ó dẹ̀ lóyún bọ́n ṣe dé níjọ́ yẹn tó ṣàlàyé fún mi ọ̀nà dáa jẹ́ kó di ní ẹkún mi ìjẹ́kùn. ọmọ ọgbọ́n ní Zainabu yẹn. ọmọ Ifọ̀. Ifọ̀ ni wọ́n kọ́lé sí ibẹ̀ ní fámìlì wọn wà. ok. ó dẹ̀ dé nìyẹn mo ní ó dáa jẹ́ ká jọ lọ sí ilé yín ọmọ mi sọ pé òun ló ń lóyún jẹ́ kí n bẹ́ẹ̀ lọ síbẹ̀ mo dẹ̀ débẹ̀ màmá ẹ̀ nìkan ni mo bá ń lé mo dẹ̀ ṣàlàyé fún wọn pé ọmọ yìí àti ilé ó sọ pé ọmọ mi sọ pé òun ló ń lóyún o wọ́n dẹ̀ ní àwọn kò sí wàhálà mo ní torí dáàdì wa bá wálé ní weekend torí iṣẹ́ táwọn ń ṣe àgbẹ̀kọ̀yà ni wọ́n àwọn dẹ̀ lọ́gá àwọn àgbẹ̀kọ̀yà yẹn ní Abẹ́òkúta wọ́n máa ń wálé ní ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ mẹ́ta ni mo ní tí wọ́n bá wálé á lè wá yọjú sí wọn ọjọ́ yẹn jẹ́ ọjọ́ Sunday ngbòdìjọ́ Monday mo dẹ̀ kúrò ńbẹ̀ bí mo ṣe kúrò ńbẹ̀ mo fọmọ yẹn ní 3,000 naira torí mo rí situation yẹn pé ó dàbí gbà pé owó tí ò sí lọ́wọ́ àwọn òbí ẹ̀ ní wọ́n fi ní dandan kó máa bọ̀ lọ́dọ̀ mi mo fọmọ yẹn 3,000 ngbòdìjọ́ Monday bẹ́ẹ̀ ni mo gbọ́ tí màmá ẹ̀ pé ìyàwó yín ti wálé yín o ó ṣe máa wá ibi mo ti wá lánàá kí ló dé wọn ni tí n bá délé kí n lọ bá mi kò yẹ kó rí mo dẹ̀ délé mo rí ọmọ yẹn mo dẹ̀ bí léèrè pé kí ló dé ó ní mọ́mì òun sọ pé òun ò lè bá òun gbélé páwọn máa yọ oyún inú òun pé kí n má jẹ́ kó òun wà pẹ̀lú òun yà ó tí ì lè wá sí ọ̀dọ̀ wa bàbá ẹ̀ ṣàpè. oyún yẹn ti pé oṣù mélòó ńgbà náà. ó ti pé oṣù méjì ni nígbà yẹn bàbá ẹ̀ wá pè mí bàbá ẹ̀ ní kí n jẹ́ kí ọmọ yẹn wà lọ́dọ̀ mi ṣálédè kan láti ìgbà tọmọ yẹn ti wà ń bẹ kò káṣọ wá àwa náà la mọ bó ṣe ń wọṣọ tó ń lọ church tó ṣe ń ṣe gbogbo ẹ̀ ó ṣàfi bímọ pẹ̀lú ayọ̀ àtàlàáfíà ńgbòdẹ bímọ gbogbo wa náà àwọn òbí tiẹ̀ náà wọ́n padà sọ pé ká má bínú wọ́n dẹ̀ jọ ń lùgbé ayé lọ ṣàdédé la kàn ṣáàrí wípé ìjà máa dé eléyà máa ní pé ó ṣe kinní kan àwọn kan ń pe ọkùnrin kan ń pè mí màá ṣàṣẹ́tù ẹ̀ fún wọn ṣá ńgbò ṣàdédé dijọ́ kan ni ọmọ mi mo ṣàrí pé àwọn ọ̀wẹ́ ẹ ti ń change. ìyẹn ọmọ yìí. eléyìí ó ti ń change ọmọ tó jẹ́ pé ó fẹ́ràn mi ó fẹ́ràn bàbá ẹ̀ pẹ̀lú àwọn ẹ̀gbẹ́ ẹ̀ ó di pé tá a bá sọ̀rọ̀ ṣé mo náà gbogbo wọn àwọn bọ́ìsì tó dẹ̀ jọ́rọ̀ eléyìí wọ́n jọ máa ń wà nínú ilé kan nìkan ni àmọ́ mi ò ń gbọ́ tí Zainabu ń pe nǹkan báyìí nínú ilé. kí ló ń pè. Zainabu pé jíbọ́lá ò gbogbo tó máa ti bá ẹ sọ kó máa gbọ́ èmi ò gbàgbọ́ nítorí pé kí ni tí ò jẹ́ ń gbàgbọ́ ni wípé wọ́n mu ọmọ yẹn wọ́n mu gbó mi ò lè sọ pé mi ò lè parọ́ yẹn ó mu gbó mu sìgá ó dẹ̀ mu ọtí.
ní ọmọ mi àtàwọn ọ̀rẹ́ rẹ̀ èmi believe pé bí a ń tí wọ́n mú yẹn ló ń ṣiṣẹ́ lára wọn. tí wọ́n mú pé ní nǹkan tí wọ́n fi ń sọ̀rọ̀ yẹn ń bò wá yá ọmọ ìmọ̀ wa máa sọ fún mi mọ́mí mi máa sọ kúdà òun ò fagbó mọ́ sí sìgá lásán lòun fà tọ́tí òun dẹ̀ ń sọ̀rọ̀ fún yín ẹ̀gbọ́n ọ̀rọ̀ òun gbọ́ mu ní kí ló dé ó lóun gbọ́ tí Zainabu tó ń bẹ́ nìkan sọ̀rọ̀ wípé kò sí odò lọ́dọ̀ àwọn kan lọ gbé fún mọ́mí òun kan lọ rí wọn ní kí ni à ń rí àdẹ́pẹ́ màmá mò ń bọ̀ pé ó ní kò sí odò lọ́dọ̀ tàwọn. wọ́n lọ gbé fún màmá òun eléyìí wá gbẹ́ pìà wọ́n dẹ̀ ti sọrú ọ̀rọ̀ báyìí táwọn ọ̀rẹ́ òun ti sọ fóun bí lè ṣe bẹ̀rẹ̀ sí ní bá fà á nìyẹn pé ta lẹ́ni yẹn ẹ dẹ̀ mọ̀ pé èmi ò mọ̀ nípa fóònù eléyìí dẹ̀ ra fóònù kan fún 350,000. iṣẹ́ kí ló ń ṣe. aluminium ló ń ṣe Okay. iṣẹ́ aluminium ni nígbà tó dẹ̀ máa yá ni mo ṣáà rí pé ìyẹn bá fà pé ó yá ṣí ojú ló dẹ̀ fi máa ń ṣí fóònù yẹn kò fẹ́ ṣí nígbà tí ó ṣáà inú bí eléyìí pé ọ̀rọ̀ tó ń gbọ́ ìyẹn ṣàgbà ó padà ṣí kinní yẹn débi pé lè go through gbogbo nǹkan yẹn láti ìgbà yẹn ni mo ti pe màmá àti bàbá ẹ wípé ọ̀rọ̀ yìí o kò yé mi mọ́ o ọmọ yín báyìí o ṣùgbọ́n nǹkan tí màmá yẹn ń sọ ni wípé kò sí nǹkan kan nínú kinní tí wọ́n wá gbé fún àwọn wípé wọ́n ń gbà ni wọ́n ń ṣe gbà ni wọ́n ń ṣàwò ni bó tó ṣe ó pẹ́ sígbà yẹn o bí oṣù bíi mélòó bí ọmọ tó ṣe rí kinní nínú ilé nìyẹn. kínú. kinní ìwo yìí ìwo. ẹ má tọ́lẹ̀ ẹ̀dọ́ ẹ má tẹ́ ẹ lé ẹyọ. a kí lè léyìí. bó ṣàṣe rí ní ọwọ́ ẹ̀ nìyẹn o. gbẹtugbẹtu ẹ dà mọ̀. bó ṣe rí ní. ẹdó òun dà ẹ nà sókè. má yẹun ni. gbẹtugbẹtu. gbogbo tó bá ti bá sọ even gan kó fowó sínú àkáǹtì gbogbo everything náà máa yọ tó dẹ̀ jẹ́ pé gbogbo tó bá ti sọ náà ò ní eléyìí máa gbọ́ ibẹ̀ yẹn gangan ni ìjà ti ṣẹlẹ̀ o. gbẹtugbẹtu. gbẹtugbẹtu láti ọjọ́ tí ọmọkùnrin ti wá rí kinní ní ọwọ́ rẹ̀ nígbà yẹn ni ìjà ti ń ṣẹlẹ̀ ní àárín wọn. ìgbà tí ìjà yẹn wá ń ṣẹlẹ̀ tó jẹ́ pé ó ń léra mo ní láti wá pe bàbá rẹ̀ bàbá ẹ̀ wá dáhùn báyìí pé ìyá ẹ̀ máa wá sí ọ̀dọ̀ wa wọ́n dẹ̀ wá. ṣé ẹ̀yin dá kinní mọ̀ tẹ́lẹ̀. bámi mo dá mọ mi kọ́kọ́ mọ̀ pé nǹkan tó ń ṣiṣẹ́ fún nìyẹn mo kàn ń wo pé kí ló ní ìyẹ̀yọ́nú ló ń pè fún mi lé. Wow. ó ní ìyọnu ni pé torí inú ti máa ń bí kí lè máa yọnu sùn àwọn kan lè pé náà máa ti bọ́ ọ̀rọ̀ ìyọnu kí wọn kì í ṣe ìyọnu sínú ìwò báyìí ìwọ ẹtú lélẹ̀ yìí tèmi wo yìí ìwọ ẹtú rè ó ní ìyọnu ni mo dẹ̀ àti pé mo lọ́ọ̀fẹ́ mo gbà sílẹ̀ nu mo kàn gbójú kò ń bẹ́ẹ̀ ni bọ̀ máa kọ́ sùn máa kọ́ pé owó àkáǹtì mi ń dínkù tó bá tọ́ pé àṣebí wọn náà ló transfer ìwọ náà mo ti gbọ́ náà nìyẹn mo ti lọ ní tiẹ̀ nìyẹn mo ti gbàgbé nìyẹn. ntaba ifọgbọ lọ gbọgbọ. títí ó ṣàlọlé wọn ní February. láti ìgbà tó. ọmọ ọdún mélòó ni Zainabu tẹ́ ẹ sọ yìí. mi mọ iye ọmọ ojú. 22 years. ó sì máa pé 23 tó ti bímọ ọnú ẹ. ó ti bímọ ọmọ yẹn gan ti kú gan ni tá a bá wá báyìí. mo pè ní 6 days ago ní last month àbí last week ni mo pè pé tó mo rí. wọ́n jẹ́ kí màmá ṣàlàyé. mo pè pé ó ṣe wedding mo dẹ̀ send video wedding yẹn sí kò pé 6 days tí mo send video wedding yẹn sí báyìí ló bẹ̀rẹ̀ sí bá mi. ẹ̀dọ́ ta ló ń ṣe wedding. òun ni ó lọ ṣe wedding pẹ̀lẹ́ lómi mo dẹ̀ rí video yẹn. gbà ló kò lọ́dọ̀ tiẹ̀. fẹ́ bí ló kó lọ́dọ̀ mi. gbà tó gbẹtugbẹtu yìí ló kò lọ́dọ̀ tiẹ̀. gbà tí mo rí eléyìí ni o tí mo rí eléyìí. ó wá ló fẹ́ mọ́. ó ní èèyàn kan tí àjọ ń gbé níwájú apartment wa tí máa ń pín yẹn mọ́ akọ window mi lálálẹ́ ta ló máa ń kọ window ìjọ yẹn mo kọ bust out mo kọ tiẹ̀ change ẹ̀ for everybody pé who dey knock my window. ó ti rí kíní gbà yẹn. kíní gbà yẹn o ọ̀sẹ̀ ti já gbà yẹn nìyẹn. tí kíní gbà yẹn o mo tẹ̀ tún gbé sílé pé mo sì lọ́ọ̀fẹ́ o bá mi o mo ṣe gbé yẹn wá kọ window ta ló wá kọ window sí pé jagun ó yẹ change ẹ̀ fún mi nìyẹn ó yẹ change ẹ̀ ó fẹ́ máa bá mi pariwo mo kọ tiẹ̀ fún lábàá bí mo ti gba lábàá bíbẹ̀ sí jẹ́ pé bọ̀bọ̀ gíga kan tó wà wájú ilé wa nìyẹn o ẹsẹ̀kẹsẹ̀ ẹjọ́ kejì àwọn yẹn kókó nínú apartment yẹn ọkọ̀ síbẹ̀ mọ́ láti jọ yẹn o then the next thing ló fi di pé orojọ́ mi kéèké mo nà mo ṣe gbá mo ṣàrò àwọn kan náà tún wá wálé jọ ẹ wọ́n sọ pé ó tẹ̀sùn ní mind ó tún wá wá ẹ wálé again jọ ẹ mo fi ní again ó dẹ̀ fi move láti gbà àti gbà tó ti move mo ń send owó sí. ìgbà yẹn oyún sì wà nú ẹ. ó ti bímọ ọmọ wa was 2.5 years going to 3 years like this ó máa pé 3 years next year March 31st ó máa pé 3 years. ó gbọ́mọ lọ ni. ó gbọ́mọ lọ ní February òun pẹ̀lú eléyìí wọ́n sì tún ń pàdé ṣùgbọ́n gbà tó wá yá tẹ́lẹ̀ tí wá gẹ̀ẹ́tì ni pé àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ fún nífọ̀ yẹn náà pípẹ́ ó mẹ́ni tó lọ fẹ́ ni
wípé ẹni tó jẹ́ pé public toilet ni wọ́n ń porúkọ ẹ̀ wípé iṣẹ́ aṣẹ́wó ló ń ṣe ìgbà kan àwo kan bọ̀tẹ́lẹ̀ yìí ìyẹn Zainabu ṣùgbọ́n gbogbo nǹkan tá ti ṣe sílẹ̀ ojú rí òkú ò lára rẹ̀ ṣálédè kan ìyẹn sì tún túra láti sọ pé bóyá káwọn sì fẹ́ra wọn. dúró níbo ló ti bá gbẹtugbẹtu yìí. inú wọ́dúrópù wa ni o. abẹ́ aṣọ ni. inú wọ́dù kò fi sábẹ́ aṣọ. ó kàn á gbé kalẹ̀ báyìí. ó ti rọ ọmọ nǹkan tó ti ṣe ti rò pé bí a pè mí lè mọ ẹni tí mo. a ò mọ o. sọ mi di dìde ọ̀rẹ́ dùn tẹ́ ó ti nà mí jábẹ́ ọ̀rẹ́ di. bó lọ yàgbẹ́ báyìí yóò dúró ti báyìí. kó fẹ́ lọ yàgbẹ́ máa tẹ̀lé kó fẹ́ lọ bomi máa tẹ̀lé wọn kíṣìn. yóò máa bá yín jà kó fẹ́ lọ ẹni bí ẹ máa fẹ́ yàwó mi wọ́n ti ń fẹ́ yàwó mi wọ́n ti ń dó yàwó mi ni ó máa ṣe títí tó fi lọ. ìgbà tó dẹ̀ gbọ́mọ lọ ní February ó di inú iléyá tí bàbá ẹ̀ wá lé Saturday níléyá a ti rò pé Sunday tí ó jẹ́ Sunday ọjọ́ kejì ká lọ sí ọ̀dọ̀ bàbá ẹ̀ pé ká lọ sọ́dọ̀ bàbá ẹ̀ ká lọ yanjú ọ̀rọ̀ yẹn ngbọ́dọ̀ ẹ̀ máa dijọ́ Sunday ó ní bàbá òun ti padà sí Oǹdó láti gbà yẹn lọ́mọ ti wà lọ́dọ̀ wọn mo rò pé lẹ́yìn wọn á lọ ọbẹ̀ ń fún lówó ìgbà míì gan lọ sùn sí hòtẹ́ẹ̀lì kan tí wọ́n máa ríra ń bẹ̀ ó wá rí i pé ó dàbí gbà pé kò fẹ́ fẹ́ òun mọ́ bí yẹn ṣe gbé ọmọ ẹ̀ wálé nìyẹn mo ní ọmọ ìkéré ò bá dẹ̀ má lọ gbé gọ́sọ̀ ògùdọ̀ ọmọ yẹn wà lọ́dọ̀ mi níbi nífi wípé ìyá ẹ̀ tó jẹ́ alátìlẹyìn ẹ̀ bàbá ẹ̀ dá o pé bàbá ìyá yẹn máa pè mí wọ́n pè mí ńgbà tó dẹ̀ máa di ọjọ́ 22 days tọmọ ti wà lọ́dọ̀ mi bí wọ́n ṣe mú woman right wá gbé mi nìyẹn òjò ń ràn jọ yẹn mo dẹ̀ tẹ̀lé wọn lọ sọ́bàṣánjọ́ wọn lọmọ yẹn kéré mo ṣe gbọmọ fún wọn nìyẹn ní ọ̀dì 22 ọmọ yẹn kéré lóòótọ́ ní ọ̀dì 22 ní oṣù kẹfà mo ṣe gbọmọ fún wọn nìyẹn láti gbà yẹn ọmọdé wà lọ́dọ̀ wọn still náà ilé ìṣì tó ń lọ síbẹ̀ èmi náà lọ bẹ̀ mo lọ wọ ọmọ mo fún lówó èmi fún ọmọ mo lọ síbẹ̀ mo lọ fún ọmọ lówó ńgbà tí wọ́n dẹ̀ gbọ́lúdé yìí mo lọ síbẹ̀ pé kí n lọ gbé ọmọ màmá ẹ̀ ni mo bá ń lé mo dẹ̀ bá ọmọ mo ní mo wá gbé ọmọ yẹn ni wọ́n ní wọn ò tí ì parí end of year party pé Thursday ni wọ́n fẹ́ ṣe end of year party kí n jẹ́ kó ṣe party school tó bá di Friday àwọn máa gbọ́ ọmọ wá fún mi mo wá ní ká má wulẹ̀ gbé wá máa wá gbé ńgbò òdìjọ́ sáà Friday yẹn mi ò ráyè Saturday mo pè wọ́n ní láti máa sọ fún mi pé Zainabu sọ pé ọmọ òun ò lè wá ilé wa póun ò lè gbà pé kọ́mọ wa lọ lùdé bó dẹ̀ ti gbọ́mọ kúrò lọ́dọ̀ àwọn mo wá ní ṣó yẹ kí ó wá rí bẹ́ẹ̀ mọ́mí Zainabu láti inú oyún tẹ́tí ti ọmọ ìsinmi lọ mi dẹ̀ rí wípé wọn tọ́nà bẹ́mi dẹ̀ ṣe bẹ́mi ṣe fi wọ́n lẹ̀ ní. ọmọ wa ń kọ́ báyìí. ọmọ wọn wá pè mí ní ọjọ́ Tuesday jẹ wá ní alẹ́ láago mẹ́wàá ohun ẹ̀rìkọ́dì yẹn wà nù bíi ó wá ń jẹ́ kó yé mi pé nọ́mbà bàbá ńkọ́ eléyìí Precious náà ń pè ní bàbá mo wá ní ṣé bó mọ nọ́mbà bẹ́ẹ̀ ṣe jọ ń ríra yín ó lóun pè láti bí ijọ́ mẹ́ta ó ní pé kò respond lòun fi pè mí mo ní ṣé ò sí kò sọ nǹkan kan náà èmi ni mo béèrè pé ṣé ò sí ó ní ara Peter òyà mo ní tábà plug kìíní ìsìn máa gbọ́ voice mi nínú ní kí ló sọ ọmọ ó ní wọ́n sọ pé jẹ gbẹ lára ẹ̀ kí ló dé tẹ́jẹ̀ fi gbẹ lára ẹ̀ ó dá hospital àbólẹ́wà ó ṣàdárúkọ hospital yẹn sínú bíbáyìí ní tó bá di láàárọ̀ màá wá o mo dẹ̀ sùn mo tún sùn padà yẹn fúnra mi náà mo tún jí nìkan bí aago 2 mo wá bi léèrè pé báwo lára ọmọ ó ló ti ń balẹ̀ mo ní tó bá di láàárọ̀ á wà yọjú sí wọn. fast forward. a máa wá yọjú sí wọn nígbà tó dẹ̀ di ní nǹkan bí aago 4:30 mo tún ṣe pè mí nìyẹn voice ẹ̀ wà bẹ́ẹ̀ ọmọ ti kú o Peter ti kú o Precious ó ń ṣe pé tóun ò bá wá fẹ́hun kíní kankan pé ló jẹ́ kó ọmọ wo ló kú ọmọ tó pè mí ní ìdádúró náà tó wọ́n ti wá kú ṣálédè kan ó di láàárọ̀ ọjọ́ kejì gbogbo àwọn fámìlì wọn bẹ̀rẹ̀ sí ní pè mí èmi náà lọ bá àwọn fámìlì ọkọ mi wọ́n ní ká máa gbọ́ ọmọ bọ̀ wá sí Ṣàngó ńgbà òde ẹ̀tún máa yá dádì tẹ ọkọ tèmi Abẹ́òkúta ló wà ìyẹn wá ní kí n wá pàdé òun nífọ̀ bá a ṣe débẹ̀ nìyẹn o wọ́n lọ́mọ ti kú o. tí wọ́n gbọ́mọ wá bá yín lóòótọ́. wọ́n gbọ́mọ wá bá wa la lọ sí hospital yẹn lọ síbẹ̀. ẹ wá bọ́mọ ń bẹ̀. a dẹ̀ rí i pé ọmọ ó ti kú. lóòótọ́. God so good èmi dẹ̀ dáhùn pé èmi ò lè gbókú ọmọ ńgbà tẹ̀ ti gbà yí ọmọ fẹ́mi bẹ́ẹ̀mi ṣe bínú kú ń bẹ nìyẹn. sẹ́yìn ló kàn mọ́ tó tọ́. èmi ò mo rí níbi tí wọ́n tẹ̀ sí èmi rí mo rí lọ́ọ̀kan mo rí ọmọ yẹn lọ́ọ̀kan níbi tí wọ́n tẹ̀ sí. ok ìwọ ò gbà pọ́ mọ́ tiẹ̀. fún mo ní kọ́ máa sin tó bá yẹ kó ti kú kọ́ gbókun yẹn wá kan jẹ́ kí n rókù ẹ̀sùn ojú kan tó sin wọn dẹ̀ gbókù wá bá mi wọn àti àyè náà tí wàá gbé mi fojú rí wọn gbé mi fojú gan rókù ọmọ bèmí ìbáyìí sí mi mọ̀. ṣé wá rí the major thing gangan tá a wá torí ẹ̀ wá ni pé ọ̀tọ́mọ àkọ́kọ́ màmá ẹ̀ náà sọ níjọ́ tí wọ́n mú wa ní woman rights ọlọ́pàá yẹn wà tó wà gbogbo statement yẹn wà ń bì nígbà tí ilé ìsọ̀rọ̀ wípé ṣé bó oníkan lọ gbé nǹkan kan fún màmá ẹ̀ wá ní òun ò mọ nǹkan tó ní ká wá gbé fóun púpọ̀ kì í ṣòun ló mú lọ rí oníṣègùn bò tó ń lọ bá rí módò
ńsìn báyìí wá ní eléyìí obìnrin kankan ò wú mọ́. wow. kò sí nǹkan kan kò sí tẹ́lẹ̀ sọ kò sí bóbìnrin yẹn ṣe lè dáa tó. kò ní wù ú. kò wú rárá ńsìn báyìí dẹ́ nítorí ọmọ náà ló fi ṣe gbogbo nǹkan tó ṣe lóṣù tó lọ gan iPhone 8 tóun gangan lò ẹ wo fóònù tó wà lọ́wọ́ tiẹ̀ tí ò dá o ó gbé iPhone 8 yẹn lé lọ́wọ́ pé. lé Zainabu lọ́wọ́. pé torí pé kò ní fóònù lọ́wọ́. Zainabu ti lọ lọ́kọ mi tiẹ̀. ẹ kó tó di pé lọ lọ́kọ yẹn náà ni òun ò mọ̀ pé kó lè máa jẹ́ kóun rí fọ́tò ọmọ òun nìyẹn fífún ní iPhone 8 ọmọdé ti kú báyìí o ẹjọ kẹgbà mí gbogbo ọmọ Nàìjíríà kán tú ọmọ mi lẹ̀ nítorí kò mọ tó ń ṣe o tẹ ẹ bá wà níbẹ̀ ní ọjọ́ tọmọ kú ọ̀tẹ̀ ti fẹ́ ya wèrè o gbogbo àwọn èèyàn náà bá mi lé mú o bí mo ṣe wáyé gbogbo ẹsẹ̀ mi méjèèjì báyìí kò gbádùn o tó bẹ̀rẹ̀ sí ní fò káàkiri ní station tó jẹ́ pé àwọn ọlọ́pàá gan wọ́n bá mi gbé dúró báyìí ni gbogbo àwọn fámìlì wọn baálẹ̀ tó jẹ́ bàbá ẹ̀ gbogbo wọn náà rí kíní ìtàn ni Veronica ó dẹ̀ tún gbérù wá ìdílé ọkọ ọmọ ẹ̀. ta ló jẹ́ Veronica. ìyẹn ìyá Zainabu jẹ́ Veronica. ẹ̀yin ọmọ Nàìjíríà eléyìí tún ṣe kí ni o ó pe kí ni ọkọ̀ ń bọ̀ kì Zainabu tí wọ́n gbé ní Ifọ̀. ìràwọ̀ 92.1 FM everybody ma wà okay. ìyàwó nìyí ni tàbí èèmọ̀ ìyàwó tó ń fàyè sún ọkọ ìbéèrè mi rèé sí gbogbo obìnrin o èyí tó ń bẹ nílé ọkọ ṣèyàwó lẹ́yìn ni tàbí ìyàwó ìsọnù. ìsọnù ìyàwó akọ́kọ́ sí wàhálà àtúnkò sínú ìyọnu adójútọkọ kò ní fi lọ́kàn balẹ̀ ọkọ irú wọn ẹ̀mí wọn kì í gùn ọkọ irú wọn á máa kábàámọ̀ tó pọ̀ irú wọn lòun fẹ́ láya sínú ilé ìbéèrè mi rèé ìwọ arábìnrin o ṣèyàwó lẹ́yìn ní tábàyà ìsọnù. bó ṣe lọ rèé o ká má bá a bọ̀ onírúurú láwọn obìnrin tẹ̀rí yẹn onírúurú láwọn ìyàwó ilé ìyá ọmọ lásán láwọn ìyàwó mìíràn bẹ́ẹ̀ sì ni ìyàwó gidi ó sì tún wá obìnrin rere ó ń bẹ láàrin àwọn aya ìbéèrè mi rèé ọmọ mi wá ṣéyàwó lẹ́yìn ní tàbí ìyá ọmọ lásán. onírúurú láwọn ìyàwó ilé mìíràn paramọ́ lẹ́ni ìyàwó ilé mìíràn wèrè pélére ègún òṣùṣù níyàwó ilé mìíràn ẹlòmíràn nínú wọn ò ta ni bí agbọ́n ni ìyàwó ilé mi. ọ̀rọ̀ dìhùn bàbá láàrin rẹ̀rìn ìta lóríwà rẹ̀ ó ti gbéyìn o. ẹdìyẹ ń sunkún àìlẹ́yìn ìmàdòrè ń sunkún àrétè bó tiẹ̀ ẹ sì gbọ́ àwọn ìṣẹ̀lẹ̀ ẹnu ayé ń gbà míì ẹ sì bú ẹkún tàbí kéèyàn bú ẹ̀rín tọrọ míì kọjá ẹkún sísun pé ń bò la báyé dé gan báyìí ẹ̀yin ará lé èrò ọ̀nà evangelist Òjó Adélẹ̀ gbọ́tàn ìṣẹ̀lẹ̀ dáhùn béèrè lyrics inú orin evangelist Òjó Adé pé ṣé ìyàwó ni yín àbí ìyàwó sọnù ojú la rí ohun ọ̀kan láàmọ̀ ìrìn àjò ọrùn yìí nìkan ló ṣókùnkùn bírímù tẹ́nìkan ò mọ̀ ọ̀pọ̀ òyìnbó fi dídùn ṣẹwà àmọ́ oronú rẹ̀ ó pẹ́ gbàgbèjì ńgbà tóbìnrin bá rẹwà kò sẹ́ni tó wù láti yan ugly lady ìyàwó fine girl ló wù kó wá gbogbo wa àmọ́ ìgbéyàwó la rò pa gbé àṣẹ ìyà lágbéwò
fọ́nrán tẹ ẹ gbọ́ tán èyí ẹ wò bí táyé dádé o ẹ wò bí abára wa nù àyè abẹ́ ìgbọ́ gbọ́ ara àtàn lárábìnrin ń dá gbogbo àyè Zainab tẹ̀ ń jẹ́ Zainab kábíyèsí Olódùmarè aṣọ náà náà ní mórí yẹ ẹ gbọ́ pọ́ má pé gbogbo Zainab lè rí bákan náà ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹ wo ìrìn àjò bọ̀bọ́ yẹn wá lérí léka àṣẹ tí ìyá ìfẹ́ ò bá jẹ ni a kì í kẹ̀yìn síbi tí wọ́n ń pè ní adágún odò ìfẹ́ bẹ́ẹ̀yàn bá jẹ pankárá ìfẹ́ kò ní bá wọn dámọ̀ràn láéláé wípé I love you again táyé ìparẹ́ ó lóun ò lè fẹ́ràn obìnrin mọ́ ẹ̀yin obìnrin ìka ìdáná kì í ṣe gbogbo yín o ẹ̀yin tọrọ kàn ẹ mọ́ra yín o pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ń ta àárọ̀ yìí sẹ́rí bí ẹ ti ń bá àṣẹ bọ́kùnrin bí àjọ ọkùnrin bá rí bákan ọ̀pọ̀lọ́ a kì í wádìí ẹ̀ wò ó dàbẹ̀rẹ̀ mi rẹ̀ ẹ̀yìn ara lé ńgbà tọrọ wá rí báyìí tí màmá kó àlàyé balẹ̀ tó báyìí wípé wọ́n ń lo gbẹ̀túgbẹ̀tú àtàwọn àyájọ́ àwọn àbìlù àwọn àsán burúkú nínú ìgbéyàwó tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ tí wọ́n rí àrídájú evidence tí wọ́n rí ìwé ẹtú tí wọ́n kó èpè sí tí wọ́n lò fún máa yìí tí kìíní dẹ̀ ń kọ́ńtrólé ayé máa yìí èyí wá jẹ́ kí wọ́n conclude wípé oògùn yìí òun ló ṣayé bọ̀bọ̀ ìdí bẹ́ẹ̀ tó sọ́dọ̀dẹ̀ tí ò rántí nǹkan kan náà ayé mọ́ ṣé bẹ́ẹ̀ ni lọ́dọ̀ yẹn yàrá lé sóògùn yẹn ni bẹ́ẹ̀ mi rèé o gbogbo ohun tó padà ṣẹlẹ̀ sárákùnrin ṣé oògùn ṣé èpè ìyàwó tó ń lò tuẹ̀tuẹ̀ nínú ilé ṣó ló àfẹ́ ti máa yìí ẹ má máa gbàgbé màmá yẹn sọ pé bọ̀bọ̀ yẹn ń fa kólòs wọ́n ní bọ̀bọ̀ yẹn a máa kárí market kó máa ń gbé ọjà gan a máa gbé tòyìnbó gbé ti mú sí ṣe bẹ́ẹ̀ gbọ́ ó wá sì jẹ́ ìsagbá ọlọ́run ó lóun ò mú kinní yẹn mọ́ ìyẹn tẹrukú láì ó lóun ra pé sìgádẹ̀ ló ń fà ń sí pẹ̀lọ́tí kí lè àtọ́ náà fà àtẹ̀jẹ́ kí ni tó wá kí èwo ló sàn nínú ọmọ àlè gan ìbásàn kan ló mi nìkan ló mú èmi ò rẹ́ni tó mú kólòs tàbí tó ń ṣerúkú láì torí ẹ̀ pé wọ́n á máa gbá wọn létí wọn tó máa bú sẹ́rìn mo ráwọn tó ń fa kinní yìí wọ́n á máa mọ̀ọ́mọ̀ la orí wọn mọ́ òpó náà mo ti rí tó dídì lúwẹ̀ ó dẹ̀ wo gọ́tà bíi swimming pool wọ́n máa kẹ́gbà bò wọ́n á dẹ̀ tún máa rẹ́rìn sí i ó mì pé tí wọ́n ń fà gan lè ya níwèrè ó pín sí méjì èèyàn ara lé o ṣé gbẹ̀tugbẹ̀tu olóṣọlé ayé bọ̀bọ̀ yìí débẹ̀ àbí kólòs tani bọ̀bọ̀ yìí fà tí ò bá fà mọ́ ìtó ti fà tẹ́lẹ̀ nǹkan ojú ò lè fèrè kí lè rẹ̀ pé kí wọ́n ṣe pẹ̀lú tó wà lẹ̀ 07078 795244 07078 795244 tàbí 08128 284504 ojú wo ló kọ sẹ́yìn òun la ṣe ń bi wá léèrè ìbéèrè yẹn má jágbàgbé ibi tá a ti ń bọ̀ wípé bàbá káyàwó ẹni pẹ̀lú oògùn tàbá káyàwó ní tògùn abẹ́nú gọ̀ǹgọ̀ kí ló yẹ ká ṣe ẹ má gbàgbé o. hello sà. hello. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ mbẹ. ẹ kó ojúmọ́ sà. dr ọlájí ló ń pè láti ìlú ìbàràgùn. láti ìbàràgùn kábíyèsí olódò. bẹ́ẹ̀ni. ẹ bá ń dá sí kinní sà. ètò tí ìyá yẹn máa ṣe ni pé kó gbé ọmọ rẹ̀ kan lọ sí ibi àdúrà tó gbóná láti da ìyà òjijì wọn tí wọn ò yá òjijì wọn bí èèyàn máa tẹ̀lé kiri káàkiri nìwọ̀n. tó bọ́jẹ́ ṣẹlẹ̀ ní ọba lọ ni bọ́jẹ́ kó lọ ká yà wọ́n tí wọ́n bá yà wọ́n kò sọ́gbọ́n o. ọ̀rọ̀ kó lóṣù kọ́ ẹ̀ rí i pé wọ́n sọ pé ìyá tó bí ọmọ yẹn ó tún gbé wà rẹ̀ débì kan àtìrandéran ni ìwà tọmọ yẹn ń gbé káàkiri o. bàbá yẹn ní kì í sọ̀rọ̀ kólóòs ẹ ṣeun sà àwọn ní kólóòs kọ́ torí kólóòs náà máa ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ ká tún wo perspective tẹlomi. hello. ẹ káàárọ̀ o. ẹ kó ojúmọ́ sà. ọfà kìkì lẹ́lẹ́kejì. ẹ wo ibi tó gbàyọ lẹ́lẹ́kejì sà. orúkọ tèmi ni Alani Òkèṣọlá ní Ògùndárí ní Odò Téńté Lagos State ya. bá mi Alani dáadáa ẹ bá ń dá sí kinní sà. ọ̀rọ̀ pèsè jẹ gbáà ni wọ́n nǹkan sáà lè báyìí ọ̀rọ̀ pèsè jẹ ni. because lẹ́yìn kí wọ́n gbé ọmọ yẹn gẹ́gẹ́ bí ẹni tó gbé sì ti sọ wọ́n gbé lọ sílé pásọ̀ lórí òkè tó gbóná tó dára wọ́n bá sọ pé obìnrin ni kó wá ṣe bó ṣe ṣe wọ́n lọ gbé wá oníṣe kọ́kọ́
ṣe kankan tí wọ́n bá tẹ̀ fẹ́ fìyà jẹ bàbá aláwo yẹn àtòun ó yẹ kó fìyà jẹ bẹ́ẹ̀ wọ́n bá ti sọ wọ̀nyẹn kó gbé sọmọ yẹn tó ṣe máa gbádùn tó máa lálàáfíà náà ni kí wọ́n mójútó sí kó gbé lọ sí ibi àdúrà tó gbóná gidi gan tí èyí ṣe bí ẹyin àdúrà tí ò ṣe kan kóbi tó gbóná ni kó gbé lọ tó ààrẹ àbọ̀ tí wàá bẹ̀tí gbòòdì àti délé sẹ́yìn mo gbàgbọ́ wípé ààrẹ ti balẹ̀ ààrẹ ti yá. pẹ̀lú ògo Ọlọ́run Ọlọ́run á dákúlò ẹ̀ padà. àmín Olódùmarè ẹ ṣeun bà mí dáadáa bàbá àgbà àlà ni ẹ máa ṣeun kẹ ẹ jẹ́ ká tún wo tẹ̀lé mi. ẹ máa káàárọ̀ sà. hello. ìpè ọ̀hún náà ń kọlura wọn ni o ẹ jẹ́ máa wọlé sínú ọkọ̀ ní jẹ́jẹ́jẹ́jẹ́. hello. ṣé yàn ń bẹ lójú òpó àbí kò sí. hello. hello ma. hello. mà bá ẹ káàárọ̀ ma. ẹ káàárọ̀ sà. yes ma. ẹ pé ètò. ẹ mà ṣeun ma. orúkọ mi ni Tèmítọ́pẹ́ láti ìlú Gbọ̀rárọ̀ mi. ok má mi dáadáa. ṣé rí ọmọbìnrin yẹn òun ṣe pé òun ọmọ yẹn náà ló má jẹ́ ká ní ìyá òṣì. ìyá yẹn gangan ló ń fi ọmọ yẹn ṣiṣẹ́ káàkiri. ọmọbìnrin ọmọ 20 years. ọmọ 22 years. 22 years ìyá ọmọ yẹn gangan nǹkan tí mo fẹ́ kí ìyá ọkùnrin yẹn wá ṣe nísìn bí bàbá wa ṣe sọ lẹ́ẹ̀kan kan gbéra kọ́ máa wọ skẹ́ẹ̀tì o ṣòkòtò ni kọ́ wọ̀ kọ́ máa mú bẹ́líìtì wọn gbágbágbá ṣẹ̀ṣẹ̀ rí ìyá yẹn náà kọ́kọ́ lọ gbé ìyá ìyàwó yẹn náà àtọmọ yẹn náà kọ́ lọ gbé nǹkan tó kọ̀ dùn mí lọ́rọ̀ ìjọba ni pé wọ́n ní ìjọba amúnimógún wọ́n ní ìjọba ò mọ nǹkan tó ń jẹ́ oògùn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. tó bá lọ fọlọ́pàá gbé wọn nísìn wọn ò ní rí nǹkankan. kò ní sígbà gbọ́n ní ìjọba àdúrà ni kán tẹ̀ ṣe a máa lọ fi jagun fọmọ gbogbo iṣẹ́ burúkú tó bá ṣe sára ọmọ wọn kó tètè bàjá sí lọ́sàn-án àti lóru kọ́ máa sùn òtò rántí dáná má sùn báyìí o. àmọ̀ràn tèmi fẹ́ gbà wọ́n ni à ń bá yín. ẹ ṣe màmá dáadáa àmọ̀ràn gidi rèé o pé kì í sọ̀rọ̀ pọ́n arrest ẹni spiritual solution. hello sir. Bàbá ọlọ́ọ̀ni bá wa tó sọ. Òkú níbàjẹ́ bàbá. Àmín. Orúkọ mi ò tí ì yàtọ̀ Adéwálé Àyùbá ló ń sọ̀rọ̀ láti ojú orí ọ̀tà. Bá mi Àyùbá dáadáa. Bàbá àwọn Yorùbá ní àtòkè lẹ́lẹ́kùnjì olójú jíjì sí mẹ́kún sun. Bẹ́ẹ̀ ni àtòkè ni. Ṣé rí àwọn ìyá ẹ̀ náà ti kókù láti ilẹ̀ náà. Nígbà tó ti rí àpẹẹrẹ lára ọmọ wọn tó bí pé ìyàwó ti ń ṣerú nǹkan báyìí. Ẹ̀ tó fèpè bá lò kò sí ohun tí ò lè ṣe. Kò sí wà tí ò lè wù. Lọ́wọ́ tó kù ẹ̀ ń sọ ní aya ti já ó ti bọ́ ó bẹ́ sáré bẹ́ẹ̀ ni. wọ́n máa dúró báyìí o. ọ̀yà mẹ́rin wọn báyìí ni. ọ̀yà sáré ọlọ́run àwọn sọ. ajá fọ ìsà yóò báyìí ṣe ń gan àwọn òbí ẹ̀ ti gbódó mi báyìí kábíyèsí Olódùmarè sálòmí mẹ́mẹ́. alo. pẹ̀lú ẹkú ètò bàbá. ọlọ́run mà ní. aláwùsá ló ń sọ̀rọ̀ láti ìlú ìdìlú. ok sà ẹ bá ń dá sí kinní ọ̀hún sà. sẹ́ẹ̀dì èyí ọkọ̀ gbogbo alọ́gbọ́n. bí wọ́n fẹ́ ọkọ̀ àti àwọn fẹ́ràn káwọn sàn máa ṣe preaching pé ọkọ̀ àti àwọn fẹ́ràn káwọn òbí ọ̀pá wọn tì. àwọn ìyá ìyàwó ọmọ yọ lọ kò ní ó lè sẹ́yìn. eyín number 1 point. bẹ́ẹ̀sìn ìyá tó máa ń tì. ọmọ tí wọ́n ṣe lálàáfíà wọ́n mú lọ ní ìjọ samsidin. àmìyà àwọn eléyìí mùsùlùmí ni wọ́n kò sí nǹkan kan tí wọ́n máa ń ṣe ju àdúrà lọ wọ́n sì lè lórí wọ́n gbà pé kírísítẹ́ làwọn wọ́n pọ̀ ní tìmù wọ́n gbà rẹ̀ náà lọ́la tàdátà náà bí yóò rí ìtúsílẹ̀. àmín àmín àmín. wàláì kò jù bá ń lọ. ẹ ṣeun àfa mi dáadáa God bless you. tọ́lá àwọn tí wọ́n ń bẹ lọ́hùn tọ́lọ́hùn sì ń gbọ́ wọ́n ń bẹ lóòótọ́ bẹ́ẹ̀ ni. ẹ lóò sà. àkójúmọ́ àwọn ẹ̀kọ́ ètò. ẹ mà ṣeun bà mí. orúkọ mi ìtọ́ Ọlájídé láti Ifọ̀. láti ìlú Ifọ̀. bẹ́ẹ̀ ni. ìtọ́ tẹ́lẹ̀ ní àyàn ti sọ̀rọ̀ púpọ̀ púpọ̀. ó wọ sí ọ̀dọ̀ aládùúgbò tí a bá gbóná ṣọ́ọ̀ṣì tó bá gbóná. ọmọ tí wọ́n ní kí wọ́n gbá mú un. ìyá yẹn ṣe gbọ́ pé nìkan sọ̀rọ̀ pé ó ti gbé ìṣe ẹ̀dì bẹ́ẹ̀ yẹn. ìyá ìyàwó yẹn ó gbóná o. gbogbo wọn ni kí wọ́n ṣe mọ́ṣẹ́. wọ́n fàdúrà jagun lórí wọn. ìyá ti gbọ́. gbogbo o bà mí àmì sà ẹ ṣeun sà God bless you sà. hello sà. bàmí ọba rọ. kábíyèsí mo jáyé sà. kí ló dé táwọn èèyàn lè sòdodo ọ̀rọ̀. ìyá kan sòdodo ọ̀rọ̀ lẹ́ẹ̀kan mi gan rí pọ́rọ̀ níyà yẹn sọ. tẹ bá wo ìyá ìyàwó yẹn àti ìyá ọkọ àti bí ọkọ wọn ti parí iṣẹ́ wọn pọ̀.
wọ́n ti paṣẹ wọn kan, wọ́n ti parí ẹ̀. Ohun táwọn ẹbí ọkọ máa wá ṣe, ó jẹ́ ọ̀dọ̀ bàbá aláwo ni, ó jẹ́ aláàfáà ni, ó jẹ́ wòlíì ni. Kí wọ́n bá gbọ́mọ wọn kalẹ̀ lọ́wọ́ ẹbí yẹn bàbá, àwọn náà máa pa wọn yẹn. Kábíyèsí lódùmarè. Wọ́n ti fi dára tó wọ̀n tán o. Kí ni mo wí fún yín? Wọ́n sì fi ń dára lọ́wọ́. Wọ́n sì fi ń dára wọ́n ti dópin àrà lórí ọmọ yẹn o. Ó tán ìfẹ́ ṣe é sì kú o. Tí wọ́n gba spiritual kan gba physical kan gba ọmọ wọn lọ́wọ́ àwọn ẹbí yẹn. Ohun tójú wọn bá ti rí kan faramọ́ kan ṣiṣẹ́ tó le lórí ẹ̀. Torí àwọn eléyìí náà ń pè ní ẹbí ìkà. Kẹ́dà ò gbọ́dọ̀ yà sí tẹ́yìn gbọ́dọ̀ mistake ìyàwó inú ìran wọn. Kábíyèsí Olódùmarè. Káwọn ẹbí yẹn kan sanjú ṣòkòtò gírí kọ́mọ bọ́ ṣe máa gba ọmọ wọn nínú ẹbí yẹn by physical or spiritual. Ìbàjẹ́ oní tó bá wá ẹnìkan kan fi kó lójú kọ́ gbọmọ wọn kó wọn àtọmọbìnrin yẹn dẹ̀ máa pàdé mọ́ láyé. Àti láéláé. Wọ́n yà wọ́n títí láéláé. Tọmọbìnrin yẹn kan bá ń gbórúkọ ọmọkùnrin yẹn kó máa bì. Kébi máa mú kó máa rìn láyà. Kó bá iṣẹ́ yẹn débẹ̀ láì jẹ́ bẹ́ẹ̀ bàbá wọn á tú gbogbo ẹbí àwọn ọkọ yẹn ká. Kábíyèsí Olódùmarè. Torí wọn tó ń pè ní ìran sátánì nìyẹn ọmọkùnrin yẹn ti ṣe ọkọ ìfẹ́ wọ̀. Àtẹ̀mí àtẹ̀yìn ọmọ wa ní ṣe ọkọ ìfẹ́ wọ̀. Àmín sà bàmí sẹ́nitọ̀ bàbá sẹ́nitọ̀ láti. Ẹ ṣeun bàmí sẹ́nitọ̀ dáadáa ẹ kú gbogbo ìgbà. Hello. Ẹ káàárọ̀. Ẹ máa kojúmọ́. Àti Israel ló pè padà. Okay sà. Ṣé rí ọ̀rọ̀ yẹn? Ìyá ọkọ yẹn lẹ́yìn kan gbé lọ síbi àdúrà gidi. Ibi tó ti ń fàdúrà jagun. Tọ́lọ́ bá jagun ìṣòro ayé ẹ̀. Mọ̀ gbọ́dọ̀ wá bá ṣẹ́gun o. Àmín o. Àní kú sógun ológun o. Àmín àmín. Ẹ ṣeun o. God bless you. Ẹ ṣeun. Sálómi ìbẹ̀ lójú òpó ká tún wo view. Hello. Hello ẹ ti wọlé sà. Ẹ ti wà ń bẹ̀. Ẹ ti lò. Ojú òpó yẹn ò dáa ni. Ẹ lè má gbìyànjú àti pè wá bẹ́ẹ̀ ṣe ń ṣẹ̀lú lèmi náà ń ṣẹ̀lú níbi. Hello sà. Ẹ ti wọlé sà o. Hello. Nẹ́tíwọ̀kì yẹn ló ń ṣe tiẹ̀ láàrin o. Ẹ já máa gbìyànjú àti pè. Hello mà. Ṣé ẹ ti ń gbọ́ mi mà? Hello mà. Ojú òpó yẹn ò ṣe dáadáa ní sáà yìí torí pé ọ̀rọ̀ kan àbí méjì tẹ́ ẹ bá sọ òun náà ní ìtúsílẹ̀ àwọn ẹnìkan ẹ já máa gbìyànjú pípé. Hello. Sir. Hello sir. Àkó ojúmọ́. Ojúmọ́ aláyọ̀ bá mi. Àti sá ọba ọ̀rọ̀. Kábíyèsí mo jáyé o. Orúkọ tèmi ni Àfá Kọmọrùdín Ọjà Ẹlẹ́sìn. Ọjà Ẹlẹ́sìn original ẹ bá ń dá síta rẹ̀ sá ẹ ṣeun. Ẹ rí gbogbo tó bá ti dé bẹ́ẹ̀ dá ọmọ wa ara ro tó bá ti jẹ́ ta láburú dé tí wọ́n bá fúnni lára ká tètè fura kọjá bí tí wọ́n fúnni lára dé lásìkò. Ìyá ọkọ yẹn náà slow. ń pẹ́ kó tó nígbàgbọ́ lórí ń tó bá gbọ́ láì dá lọ́mọ rẹ̀ lórí ọmọ rẹ̀. Ẹ̀rí nǹkan. Nítorí pé ńgbà tí wọ́n ta lólobó lákọ̀ọ́kọ́ ẹ rí i pé kò jára mọ́. Àìjáramọ́ yẹn náà ló tún padà tó wá bá débi ìgbà tọ́mọ kú náà tó lòun rọ́mọ lọ́ọ̀kan. Ẹ̀yin náà wo gbogbo orú ìṣesí yẹn. Kọ́rọ̀ ọmọ káyàn lára díẹ̀ kọ́mọ kani lára dé kùnkùndùn kò dáa. Kò dáa kò sùn. Dédé ibi tí ìrìn àjò ayé ọmọ yẹn dé ó ti má léèbù tí gbogbo ayé ọba rí sójú lára ọmọ rẹ̀ lójó járamọ́ débi tó járamọ́ nígbẹ̀yìn. Bẹ́ẹ̀ni. Tó bá já sí pé n tó tún lè pamọ́ ni nínú ara ọmọ rẹ̀ táyé ò ní mọ̀ pé nǹkan ń sọ ọmọ rẹ̀ ìyá rẹ̀ ò ní múra rárá pẹ̀lú bí ṣèṣì rẹ̀ ṣe rí lára ọmọ. Kábíyèsí Olódùmarè. Torí wípé irú òkú ọmọ yẹn gan nígbà tó fẹ́ gbà láláyè tí wọn ò gbé fún ọ irú òkú ọmọ yẹn gan ó yẹ kó gbé dé irú police station yẹn tí wọ́n bá dé. Gẹ́gẹ́ bí ẹ̀rí. Ọmọ tẹ́ni mọ́gbàájú ní ẹ̀wọ̀n tó gbá ṣe ṣe o. Ẹ̀wọ̀n tí wọ́n padà sí fún ọmọ yìí o. Ìdí mo ronú sí tó jẹ́ fẹ́ gbà ní o sẹ́yìn náà rí ẹjọ́ tẹ dá wípé gbogbo àkọọ́lẹ̀ máa dá àrí. Ẹ máa dá ẹ̀bí ń jọ mi
àmọ́ torí pàgbára ń bẹ lọ́wọ́ yín dandan ni ká gbà lọ́wọ́ yín bẹ́ẹ̀ máa ṣe dà. ìyẹn lọ bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá ti wá fẹ́yàwó láyé àgbàrá ni wọ́n o wọn láwọn nílé wo. I love you I love you ọkùnrin tí ó bá ní pọ́lísì fún I love you kò sí nígbà ìnígbà. àti discipline. àwọn lògùn máa tètè mú o. ìjọba ẹni tó ní pọ́lísì òun náà ògùn á máa mú òun náà àwọn orí pọ́lísì yẹn ní máa di ògùn yẹn dànù. bẹ́ẹ̀ ni. tó padà rọ́nà àbáyọ. àmọ́ ìfẹ́ ni àgbákò ní máa kó bá yàn o. kábíyèsí Olódùmarè. ọlọ́run ní jásù àgbákò. àmín èrò pọ̀ lójú òpó. ọba yín bẹ́ tó bọ̀. mo gbádùn yín gan ẹlẹ́sìn pé ọkùnrin gbọ́dọ̀ discipline and policy nínú ìgbéyàwó kábíyèsí Olódùmarè. hello ma ẹ káàárọ̀ ma o. ẹ káàárọ̀ sà. ojúmọ́ aláyọ̀ ma mi. ó fa kíkí o. ẹ wo bí tó tún gbà yọ lónìí sà. kábíyèsí Ọlọ́run lórúkọ Jésù àmì jẹ̀bi. àmín mà. àmì jẹ̀bi. àmín o. irú ẹ̀ ti ṣẹlẹ̀ sẹ́mi rí. ó kọ yín màmí ibo lẹ ti ń pè mí màmí láàrin. mo fẹ́ forúkọ bora mi náà sí nítorí ó lè ṣe é ṣe káwọn náà máa gbọ́ rédíò. ó yá ẹ tẹ̀síwájú mà. ó ti ṣẹlẹ̀ sí mi rí ìyàwó ọmọ mi èmi lèmi mo ti ra láti oyún oṣù méjì nígbà tí yóò sì bímọ tá a ṣe kó mọ tí mo bẹ àwọn ẹbí ẹ̀ tán wá ló bá bẹ̀rẹ̀ sí ní yàlẹ̀ ládùúgbò ṣùgbọ́n tó bá ti wá sọ fọ́mọ mi lórí sẹ́ẹ̀tì ìlú máa gbọ́ bí èèyàn bá ti pè báyìí ló máa gbójú gangan kí má kọ̀rọ̀ gòkè sọ́ọ̀tì ẹ̀kọ́ọ̀tì wọ́n bẹ̀rẹ̀ sí ní dókà àdúgbò àwọn èèyàn wá sọ fún mi èmi náà wá jẹjú kalẹ̀ débi pé mo ká ẹni tí mo ká yẹn mo fọlọ́pàá gbé wọn lẹ́yìn ìgbà mo fọlọ́pàá gbé wọn tán mo wá mú ìyàwó ọmọ mi yẹn lọ́wọ́ mo wá mú lọ sílé ẹbí ẹ̀ fúnra lára ẹ̀ àwọn ọmọ tó bí fún wa mo ní wọn ẹ̀ tó ọmọ bá dàgbà ó mọ ọmọ wa àtọmọ àtìyá mo fi ilẹ̀ mo fún wọn lówó ẹ̀bá ìyá ẹ̀ wá ní kí n máa gbọ́ ọmọ lọ fáwọn náà ti mọ́ máa wọn n bá dẹ̀ kí ọmọ tèmi mọ́lẹ̀ n bá gbé n náà bá gbé wálé n bá yí kò pé oṣù méje tí mo lọ fà kalẹ̀ ó bímọ lọ́hùn sáàpù tí màá gbẹgbẹ sẹ yẹn á gbé oyún àlèké yẹn lẹ́ẹ̀kejì. yóò tún gbé wọlé wá bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n tó ní sọ́mọ tètè gbẹgbẹ sẹ. gbogbo ọwọ́ tí wọ́n wá náà wọ́n bá Jésù lé. kábíyèsí Olódùmarè. màmá yẹn nígbà tọ́rọ̀ ti rí bẹ́ẹ̀ ó gbìyànjú ń tẹmọ fún Ọlọ́run fún wa láàkáyè bákan náà. bẹ́ẹ̀ ni. Ọlọ́run wa lè dáyà yẹn lẹ́bi ó tíráì. ó gbìyànjú níbi tí ọpọlọ wọn mọ but ó yẹ kí wọ́n gbé ọmọ yẹn gẹ́gẹ́ bí ọkùnrin yẹn ti sọ̀rọ̀ tán sìn kọ́ gbé ọmọ yẹn pé tó ṣe ẹ ti rí báyìí ó fẹ́ gbọ́ ọmọ lọ ẹ̀ ló kéré. ìjọba á dà pé ó kéré ṣùgbọ́n kò sọmọ kan tó kéré fún ìtọ́jú bí ìyá yẹn ṣe lè tọ́jú ọmọ ìyá ìyàwó ìkà. bẹ́ẹ̀ni ó ṣe ìkà nílé ọkọ ẹ̀ kò lè tọ́jú ọmọ yẹn bẹ́ẹ̀. kábíyèsí Olódùmarè kábíyèsí. torí pé ìkà nílé ọkọ tiẹ̀ gangan ìkà yẹn ló máa ń tún àwọn ọmọ ẹ̀ torí ọmọ yẹn tó máa kúrò ní tó ti ṣe gbéyàwó torí ti ṣe ti sòkè ń tọ́ lára pa ságà. bẹ́ẹ̀ni. à ń bá yín bọ̀. màmá dáadáa bà amúṣe gbòòsà fún yín mà ẹ̀kọ́ sì pọnú tẹ wí o. ẹ lóò ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀ sà. bàbá dáadáa. orúkọ mi ni Gabriel. alàgbà àdébù láti bolẹ̀ tí ń pè mí. láti alákòókò. láti alákòókò ẹ bá ń dá sí kéèyàn sà. yẹtí tó ṣẹlẹ̀ ni pé mo sọ́ọ́rì o bàbá ẹlẹ́sìn àti màmá tán sọ pé màmá yẹn slow. wọ́n sọ ń sìn pé ó ti ń lo iṣẹ́ fún wọn nítorí màmá yẹn slow nìyẹn. bàbá sẹ́nitọ̀ sọ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ ni. wọ́n ti palẹ̀ wọn mọ́ wọ́n ti kó wọn mọ́ra. wọ́n ti kó wọn náà gò. kì í tó màmá yẹn slow. so dẹ́mílẹ̀ kó tó lè yé wọn ìgbà tí ọ̀rọ̀ ọmọ kú sìn lójú wọn ṣe ń ká díẹ̀díẹ̀ àtọmọ àti màmá. kì í yẹ pé bó bá máa yẹn slow. wọ́n ti dì wọ́n láti lẹ̀ tó ń tó jẹ́ kí wọ́n máa ní action mọ́ nìyẹn lórúkọ Jésù ayé ò ní rí wa. àmín sà àmín. tó ṣẹlẹ̀ nísìnyí náà ni pé kí wọ́n wá bí ká dúró àdúlẹ̀ kọ́ mọ́mọ́ wọn lọ síbẹ̀ kó lè move on. bàbá sẹ́nà tó máa sọ pé spiritual náà fi ń wo spiritual physical náà fi ń wo physical ilé spiritual náà fi wo physical wọ́n tètè ya fi spiritual wò kọ́mọ ẹ lè move on. God bless you sir. God bless you sir. adara fún wa àǹbá yìí. amen. ẹ kú làákàyè torí nǹkan kan kì í bẹ̀ nípa spiritual physical jẹ́ ń gbọ́ tẹ̀lé mi. ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀. ẹ máa ṣeun sà. bàbá wòlíì James láti Tóge. bani wòlíì James dáadáa ọ̀rọ̀ rẹ o.
Sẹ́rí ọ̀rọ̀ yẹn ó lágbára gan gidi o. Sẹ́rí gbogbo ẹni tó bá ti jẹ́ ọmọbìnrin tó bá jẹ́ pé aṣẹ́wó olóṣó ni wọ́n ṣe. Ṣé ọ̀pá aṣẹ́wó náà ń pè é ṣùgbọ́n ní ìsìn náà sọ di olóṣó wọ́n modernize ẹ̀ ni. Wọ́n tójú bọlé ju nǹkan lọ. Wọ́n tójú bọlé wọ́n ṣáájú gan gidi o. Wọ́n ṣe babaláàjò. So ibi tí kinní yẹn ti jáde ni. Ìpè yẹn já o. Bàbá Wọlé James kinní ń já pàtì. Tẹ́ bá sì lè pè mí wọlé inú mi ó dùn. Ṣẹ́lú mi bẹ̀ lójókòó. Ẹ káàárọ̀ sà. Ẹ kú ojúmọ́ mà. Orúkọ mi ni Tèmítọ́pẹ́ láti Ìlógbò. Láti Ìlógbò. Bẹ́ẹ̀ ni nǹkan tí mo kàn fẹ́ sọ fún ní ọ̀rọ̀ ètò àmì ẹ̀dẹ̀ pé ṣáà rí ọmọ tó kú yẹn ó fi ra ẹ̀mí ọmọ yẹn padà ní o. Èyí ọmọ yẹn kó má wulẹ̀ dúró torí pé ọmọ yẹn gangan ló tájẹ̀tì láti pa. Wọn nípa ọmọ wa mọ́ wa lójú ọmọ yẹn ló ti fi ra ẹ̀mí ọmọ yẹn padà o. Kábíyèsí Olódùmarè. Ọkọ ni wọ́n ń tágẹ̀tì ọmọ yẹn wá forí gbé ebà. Ṣẹ́lú mi bẹ̀ lójú òpó. Hello sir. Afọlábí láti Ṣàngó ló sùn. Bàmí Afọlábí ọ̀rọ̀ rẹ o. Bàbá iléeṣẹ́ yóò ní bàjẹ́. Àmì o, àmì. Àwa adájọ́ lọ́gbọ́n tá à ń gbọ́ ètò ní Ìràwọ̀ FM. Ọgbọ́n lẹ fi ń kọ́ wa o. Bẹ́ẹ̀ ni. Ẹ má gbàgbé pé wọ́n ti rí gbètùgbètù lọ́wọ́ ọmọbìnrin yìí. Bàbá rẹ̀ ti rí kì í ṣẹjọ́ ìyá yẹn kọ́ má bílẹ̀mù ìyá yẹn o. Ṣé wọ́n mọṣẹ́ tó ti parí sínú gbètùgbètù yẹn náà? Kó tó di pé wọ́n lè sọ pé bóyá àbí ìyá yẹn sùúrù àbóṣe kìíní kan kò yàtọ̀ sí ìkàtà àkọ́kọ́ mú wá láàárọ̀. Solution tó wà fún ìyá yẹn sì ni pé àdúrà lórí ọmọ tiẹ̀ ló ṣe kókó. Bó bá fẹ́ lọlé wòlíì kan àbó lọlé ọlọ́pàá àbó lọ àrẹ́sì kankan kò bá nǹkan tó wà nílẹ̀ yìí bọ̀ o. Kọ́lọ́run kó ṣàánú wa àwọn ìyá wa kọ́lọ́run kó ṣàánú wa ni àgbọ́ tó wọn. Bíbélì dẹ̀ jẹ́ pé wá pé ó ní bọ́mọ ti rí nìyá máa padà rí. Ìyá yẹn tó ń jẹ́ ìyá ìyàwó yìí. Ìyá yẹn gbogbo bẹ́ẹ̀ kí wọ́n wá kàn torí òun ló ba gbogbo tó wà nílẹ̀ yìí. Ó ní o àtọ̀dọ̀ ẹ̀ ni o. Ìyá ìyàwó yẹn òun ló fa wàhálà tó wà nílẹ̀ yìí. Ṣùgbọ́n kí ìyá yẹn mú pọ̀ Ọlọ́run ọba mo fi bẹ̀ wọ́n gẹ́gẹ́ bí ìrìnsọ Ọlọ́run ẹ jẹ́ kí wọ́n sáré sí ọmọ yẹn á dẹ̀ rí ìtúsílẹ̀ lágbára Ọlọ́run. Àmì sà. Iléeṣẹ́ yóò ní bàjẹ́ o. Àmì o ẹ ṣe ń bà mí Afọlábí àbí Afọbajẹ ṣeun àdúpẹ́ o. Hello sà. Hello kìtìgbé o. Ó mà gbére bà mí. Sọ́ọ́rí tó ó fa kíkì. Àbẹ́ẹ̀ rí nǹkan sà. Gbẹ̀yìn gbọ́ mi láàárọ̀ wí. Ó fa kíkì tó rí kan mi wẹjọ́ yẹn lọ mo wá jókòó. Kí mo wá wòye. Ọ̀rọ̀ pé mo sọ ó dà kọ́ kí náà kan sí ìgbàlẹ̀ fún wa lébi ìgbàlẹ̀ ọ̀tá wa lébi ìgbàlẹ̀ eégún wa. Bèrè kí o tó wọ̀. Bèrè kí o tó wọ̀. Ṣé fúlàmù yá yẹn pọ̀? Òkú ọmọ ẹni. Òkú ọmọ ẹni kò rẹ́ni gbà ni. Ó yẹ ṣùgbọ́n ní gbọ̀n ó sì wà ó lókè ó. Wọ́n mọ 22 years. Ọmọdún 22 nítorí tó yẹ. Ẹ jẹ́ bá wa sọ̀rọ̀ akọ́dítòdì ló lòdì sófin. That is the law. Ẹgbẹ́ máa ń sọ lẹ́jọ́ ẹ̀ mọ̀. Ó yẹ kí ọmọkùnrin ò tó. Bẹ́ẹ̀ni. Kó lówó lọ́wọ́ kó lóògùn sí ni ni. Ṣùgbọ́n I love you torí tọrùn. I love you torí tọrùn. Ìfẹ́ orí WhatsApp ìfẹ́ góòlù. Ìṣínà Robert. Ìjà bá wa sọ̀rọ̀. Lágbára Ọlọ́run ọmọdé arólùmọ̀gbà lágbára Ọlọ́run. Àmín. Arólùmọ̀gbà. Àmín. Èdùmàrè. Wọ́n lásìkò yìí wọ́n lọ́hùn lè méjì. Arólùmọ̀gbà lágbára Ọlọ́run. Àmín o. Inshallah bí kò dira. Àmín. Àmín. Bàbá mi dáadáa àwọn wọlé àdúrà. Ẹ jọ̀ọ́ ta ló wà ń bẹ̀ ẹ bá mi sọ̀rọ̀ ń pépè o. Hello sir. Ẹ káàárọ̀ mà. Ẹ káàárọ̀ sir. Yes ma. Ṣẹ́rí abiyamọ wà abiyagba wà ṣẹ́rí ìyá yẹn abiyagba ni. Àwọn àgbà ní káàkẹ́hùn sọ̀rọ̀ ká má bàa kẹtàn sáré. Ká má kẹtàn sáré. So ṣẹ́rí ọmọ yẹn ṣèléyàn bímọ ọjọ́ kan tí ìyá ò sí ọlọ́màjẹ kárí tó dẹ̀ ń tọ́ tó ń wò ìyá ẹ̀ wá ní ọmọ ọdún 2 àbọ̀kò tó gbà. Àbí? Ìyá yẹn gangan ni ọlọ́màjẹ á rí ìdààmú. Ọlọ́run má jẹ́ ká ìyá yẹn gangan ló kọ́ sí tó wà nílẹ̀ yìí. Ìyá yẹn gangan ọmọ yẹn wọ́n tún sọ pé ọmọ kú o wá ní orí lọ́ọ̀kan. Táni ò bá ya wèrè síbẹ̀ kó máa bèrè pé kí ló dé kó nítorí ọmọ. Bẹ́ẹ̀ni. Kó o débẹ̀ kó o fojú ààrẹ méjèèjì kó o fi rí báyìí pé lóòótọ́ ni. Bẹ́ẹ̀ni. Kò wá sọ pé o dúró lọ́ọ̀kan ṣé ọ̀rọ̀ nìyẹn àbí sọ lẹ́nu. Kọ́lọ́ máa ṣe wá ní wèrè kọ́lọ́ máa ṣe wá láti àgbà o. À ń bẹ́ tó bọ̀ Mrs. Samuel láti ìlú dùn. Ok Mrs. Samuel ẹ máa ṣe màámi dáadáa o àwọn abiyamọ nù. Hello. Hello ma.
ẹ káàárọ̀. ẹ káàárọ̀ màá kọ́ ìmọ̀lẹ́ tí ń pè mí nítorí àsìkò. Mrs. Káyọ̀dé ló ń sọ̀rọ̀ láti lóyún. ok Miss Káyọ̀dé bá ń ṣe pápápá ni mà. Pápápá náà ni ẹ̀yin nǹkan tó wà bẹ́ẹ̀ ni pé ṣé ẹ rí àwọn ìjọba wa gan pàápàá ọ̀rọ̀ tún wà lọ́wọ́ wọn o. nígbà tí èèyàn ní ẹni tó lè bá tọ́jú ẹ̀ ìyá ẹ̀ wà ẹni kan gbé ọmọ fún ìyàwó ẹ dẹ̀ mọ̀ pé ìyàwó yìí ó ti lọ rì má rì. bẹ́ẹ̀ni. ètí ìjọba wa náà tún ń ṣe ń bẹ̀ ló tún pọ̀ ju o. tọ́mọ bá ti lẹ́ni tó lè bá tọ́jú ṣe ló yẹ kán gbà ní ìsìn wọn waste life ọmọ yẹn. wọ́n padà waste ọmọ yẹn. bàbá ní ìsìn lọ́nà òun tún lè fẹ́ lòmíì tó ọlọ́run á wà pẹ̀lú wa. àmì o ẹ ṣeun púpọ̀ mà. ara lè rọ̀nà yín tẹ̀ ń pè wá ẹ á léwọ́ àti gbàgbé dọ́là àmọ́ ayé náà ni ò sí torí pé kì í dùn kó pọ̀ kó pẹ́ ni. ẹ jẹ́ sáré pè wá ṣàkíyèsí gbogbo ẹ̀yin ọlọ́gbọ́n ọ̀mọ̀ràn tó mọ yín ògbénú karahun tẹ̀ ń pè wá láṣẹ Olódùmarè àbúrò níyálé yín o kò ní yọ̀dọ̀ yín o ọmọ yín ò ní ṣìfẹ́ láṣẹ lọ́wọ́ Olódùmarè ṣé mọ̀ pé níbi tí òkété ń lọ tí pàkúté mu bàbá rẹ̀ ní sọ fókété ni kòkò bá nírìn láàrin ọ̀gbun tẹ́ ẹ bọ́ sọ́wọ́ pàkúté I love you ìfẹ́ èmi fẹ́ gbé ká mọ̀ lónìí o mo ní bàbá kan tí wọ́n ń pè ní ọba tànmọ́lẹ̀ a ní ọba ọ̀rọ̀ vanessa a ní spiritual controls the physical bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ a lè fà látọ̀ nídọ̀la àwọn kan ti kàwé wọ́n tún ka pálí ẹ̀yìn ẹ̀ wọ́n á fi taratara gbàgbọ́ nínú spiritual ẹ máa gbọ́ nítọ̀ ní kò ná nítọ̀ níjọ àti má ti lálà èmi sọ fún yín láàárọ̀ yìí o pàápàá jùlọ ẹ̀yin abiyamọ wípé spiritual controls the physical ìrìn àjò ẹ̀mí òun ló ń darí ìtayé ẹ gbà bẹ́ẹ̀ tá a bá wá gbà bẹ́ẹ̀ kò ní lè jẹ́ kó máa wá kó rìn síbi tí ò yẹ àwọn àfáà ọlọ́run wá sì wọlé àlọ́ àkọ́mọ wọn tó yà ayò àwọn pásítọ̀ wọn á gorí òkè àdúrà lọ wípé ọmọ mi fẹ́ settle down bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ làwọn bàbá mi kàn ń bẹ̀ wọ́n á bí ọ̀pẹ̀lẹ̀ wọ́n á dá yé wájà èjì ogbè ní fásọ wọ́n á ní ọ̀nà bẹ̀rẹ̀ spiritual controls the physical ẹ̀já gbà bẹ́ẹ̀ gbogbo àwọn tàbá ń bẹ́nu rìn àjò yìí ẹ jẹ́ ká múra o lórí àwọn ọmọ wa ẹ̀yin òbí o ẹ wọ ṣòkòtò pẹ̀lú ọmọ yín òbí tí ò bá wọ ṣòkòtò lórí ọmọ ẹ̀ ìrìn àjò tí ó padà wá bírè gbogbo ọ̀ní sì yàn àní sì fẹ́ o lágbára lọ́wọ́ Olódùmarè fún sáà ti tòní ẹ jẹ́ ń ṣe bẹ́ẹ̀ kí n dúpẹ́ lọ́wọ́ àwọn tá a jọ ṣe ètò lónìí mo ní Sọfọlúwẹ̀ Kàfílà tí ń bí lára àwọn akẹ́kọ̀ọ́ wa nù Adétóyè Bólúwa ti fẹ́ náà ń bẹ́ ń bí o Bólúwa ti fẹ́ Adé Ajíbáre àbí òun náà wọlé bá wa ń bílẹ̀ kan Abdulfatai àjọ ń ṣe kíní ẹ̀rín pẹ̀lú ọlọ́wọ́ gẹ́gẹ́ gangan Ọlárẹ̀wájú Òkun Adé bọ́ kí Àkànní Ọ̀kín bàmí wọn yọ̀ ń bẹ̀ alájà oníwà rere ṣe dáadáa ní ọ̀sẹ̀ yìí máa san wọn orúkọ ńlá olóko ọ̀gá wa onímọ̀ ẹ̀rọ àgbàlá gbàǹgbà Bọ̀dé Ọmọlábísí orúkọ tí wọ́n ń pẹ́ lédè kì í jẹ́ kára ní àrọ̀ ní ìsà lágbà lọ́ọ̀lọ́hún fún ìpolówó ọjà pé èmi Àdìsá ọba ọ̀rọ̀ sórí 08022458846 lẹ́ẹ̀kan sí 08022458846 àwọn tí wọ́n ń bẹ lórí ẹ̀rọ yìí pọ̀ tàbá ní a máa kà á àsìkò yẹn ò sí tààrà gbogbo ẹ̀ tẹ́ wà lórí ẹ̀rọ tẹ́ ń wò mí ojú yóò ní rí bí o lálẹ́dẹ̀ ilẹ̀ yìí òní ọjọ́ ajé àjọrájé jẹ àjọrájé mu àjọ ń bá gédélé ẹ bá ṣíà fídíò yìí dìgbà kan náà ẹ má gbé kò níkànnì ìràwọ̀ ire láti fi pàdé o ó dìgbà kan náà. ire ní ẹsẹ̀ o ẹ máa ṣe ká. ìràwọ̀ 92.1 FM everybody máa wà ókè. ìyàwó nìyí ni tàbí èèmọ̀ ìyàwó tó ń fàyè sún ọkọ ìbéèrè mi rèé sí gbogbo obìnrin o èyí tó ń bẹ nílé ọkọ ṣèyàwó lẹ́yìn ni tàbí ìyàwó ìsọnù. ìsọnù ìyàwó akọkọ sí wàhálà àtúnkò sínú ìyọnu adójútọkọ kò ní fi lọ́kàn balẹ̀ ọkọ irú wọn ẹ̀mí wọn kì í gùn ọkọ irú wọn á máa kábàámọ̀ tó pọ̀ irú wọn lòún fẹ́ láya sínú ilé
ìbéèrè mi rèé ìwọ arábìnrin o ṣéyàwó lẹ́yìn ní tábàyà ìsọnù. bó ṣe lọ rèé o ká má bá a bọ̀ onírúurú láwọn obìnrin tẹ̀rí yẹn onírúurú láwọn ìyàwó ilé ìyá ọmọ lásán láwọn ìyàwó mìíràn bẹ́ẹ̀ sì ni ìyàwó gidi ó sì tún wá obìnrin rere ó ń bẹ láàrin àwọn aya ìbéèrè mi rèé ọmọ mi wá ṣéyàwó lẹ́yìn ní tàbí ìyá ọmọ lásán. onírúurú láwọn ìyàwó ilé mìíràn paramọ́ lẹ́ni ìyàwó ilé mìíràn wèrè pélére ègún òṣùṣù níyàwó ilé mìíràn ẹlòmíràn nínú wọn ò ta ni bí agbọ́n ni ìyàwó ilé mi. ọ̀rọ̀ dìhùn bàbá láàrin rẹ̀rìn ìta lóríwà rẹ̀ ó ti bẹ́yìn o. ẹdìyẹ ń sunkún àìlẹ́yìn ìmàdòrè ń sunkún àrétè bò tiẹ̀ ẹ sì gbọ́ àwọn ìṣẹ̀lẹ̀ ẹnu ayé ń gbà míì ẹ sì bú ẹkún tàbí kéèyàn bú ẹ̀rín tọ́rọ̀ míì kọjá ẹkún sísun pé ń bò la báyé dé gan báyìí ẹ̀yin ará léèrò ọ̀nà evangelist Òjó Adélẹ̀ gbọ́ tán ìṣẹ̀lẹ̀ dáhùn ń béèrè lyrics inú orin evangelist Òjó Adé pé ṣé ìyàwó ni yín àbí ìyàwó sọnù ojú la rí ohun ọ̀kan láàmọ̀ ìrìn àjò ọrùn yìí nìkan ló ṣókùnkùn bírímù tẹ́nìkan ò mọ̀ ọ̀pọ̀ òyìnbó fi dídùn ṣẹwà àmọ́ oronú rẹ̀ ó pẹ́ gbàgbèjè ńgbà tóbìnrin bá rẹwà kò sẹ́ni tó wù láti yan ugly lady ìyàwó fine girl ló wù kó wá gbogbo wa àmọ́ ìgbéyàwó la rò pa gbé àṣẹ ìyà lágbéwò fọ́nrán tẹ́ ẹ gbọ́ tán ẹ̀ wò bí táyé dáadé o ẹ̀ wò bí abára wa nù àyè àbẹ́ gbogbo àrà tán lárábìnrin ń dá gbogbo àyè Zainab tẹ̀ ń jẹ́ Zainab kábíyèsí Olódùmarè aṣọ náà náà ní mórí yẹ ẹ gbọ́pọ́ má pé gbogbo Zainab lè rí bákan náà ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹ wo ìrìn àjò bọ̀bọ́ yẹn wá lérí léka àṣẹ tí ìyá ìfẹ́ ò bá jẹ ni a kì í kẹ̀yìn síbi tí wọ́n ń pè ní adágún odò ìfẹ́ bẹ́ẹ̀yàn bá jẹ pankárá ìfẹ́ kò ní bá wọn dámọ̀ràn láéláé wípé I love you again táyé ìparẹ́ ó lóun ò lè fẹ́ràn obìnrin mọ́ ẹ̀yin obìnrin ìka ìdáná kì í ṣe gbogbo yín o ẹ̀yin tọrọ kàn ẹ mọ́ra yín o pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ń ta àárọ̀ yìí sẹ́rí bí ẹ ti ń bá àṣẹ bọ́kùnrin bí àjọ ọkùnrin bá rí bákan ọ̀pọ̀lọ́ a kì í wádìí ẹ̀ wò ó dàbẹ́rẹ̀ mi rẹ̀ ẹ̀yìn ara lé ńgbà tọrọ wá rí báyìí tí màmá kó àlàyé débalẹ̀ tó báyìí wípé wọ́n lo gbẹ̀túgbẹ̀tú àtàwọn àyájọ́ àwọn àbìlù àwọn àsán burúkú nínú ìgbéyàwó tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ tí wọ́n rí àrídájú evidence tí wọ́n rí ìwé ẹtú tí wọ́n kó èpè sí tí wọ́n lò fún máa yìí tí kìíní dẹ̀ ń kọ̀ntrólé ayé máa yìí èyí wá jẹ́ kí wọ́n conclude wípé oògùn yìí òun ló ṣayé bọ̀bọ̀ ìdí bẹ́ẹ̀ tó sọ́dọ̀dẹ̀ tí ò rántí nǹkan kan náà ayé mọ́ ṣé bẹ́ẹ̀ ni lọ́dọ̀ yìí ẹ̀yìn ara lé sóògùn yẹn ni bẹ́ẹ̀ mi rèé o gbogbo ohun tó padà ṣẹlẹ̀ sárákùnrin ṣé oògùn ṣé èpè ìyàwó tó ń lò tuẹ̀tuẹ̀ nínú ilé ṣó ń lo àfẹ́ ti máa yìí ẹ má gbàgbé màmá yẹn sọ pé bọ̀bọ̀ yẹn ń fa kólòs wọ́n ní bọ̀bọ̀ yẹn a máa kárí market bó máa ń gbé ọjà gan a máa gbé tòyìnbó gbé ti mú sí ṣe bẹ́ẹ̀ gbọ́ ó wá sì jẹ́rìí ságbá ọlọ́run ó lóun ò mú kinní yẹn mọ́ ìyẹn tẹrukú láì ó lóun wa pé sìgádẹ̀ lòún fà ń sí pẹ̀ lọ́tí kí lè àtọ́ náà fà àtẹ̀jẹ́ kí ni tó wá kí èwo ló sàn nínú ọmọ àlè gan ìbásàn kan ló mi nìkan ló mú èmi ò rẹ́ni tó mú kólòs tàbí tó ń ṣerúkú láì torí ẹ̀ pé wọ́n á máa gbá wọn létí wọn tún máa bú sẹ́rìn mo ráwọn tó ń fa kinní yìí wọ́n á máa mọ̀ọ́mọ̀ la orí wọn mọ́ òpó náà
mo ti rí tó dídì lúwẹ̀ ó dẹ̀ wo gọ́tà bí swimming pool wọ́n máa kẹ́gbà bò wọ́n á dẹ̀ tún máa rẹ́rìn sí i ó mì pé tí wọ́n ń fà gan lè ya ní wèrè ó pín sí méjì èèyàn ara lé o ṣé gbẹ̀tugbẹ̀tu olóṣọlé ayé bọ̀bọ̀ yìí débẹ̀ àbí kólòs ta ní bọ̀bọ̀ yìí ń fà tí ò bá fà mọ́ ìtó ti fà tẹ́lẹ̀ nǹkan ojú ò lè ń fèrè kí lè rò pé kí wọ́n ṣe pẹ̀lú tó wà lẹ́yìn 07078 795244 07078 795244 tàbí 08128 284504 ojú wo ló kọ sẹ́yìn òun la ṣe ń bi wá léèrè ìbéèrè yẹn má jágbàgbé ibi ta ti ń bọ̀ wípé bàbá káyàwó ẹni pẹ̀lú oògùn tàbá káyàwó ní tògùn abẹ́nú gọ̀ǹgọ̀ kí ló yẹ ká ṣe ẹ má gbàgbé o. hello sà. hello. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ mbẹ. ẹ kó ojúmọ́ sà. dr ọlájí ló ń pè láti ìlú ìbàràgùn. láti ìbàràgùn kábíyèsí olódò. bẹ́ẹ̀ni. ẹ bá ń dá sí kinní sà. ètò tí ìyá yẹn máa ṣe ni pé kó gbé ọmọ rẹ̀ kan lọ sí ibi àdúrà tó gbóná láti da ìyà òjijì wọn tí wọn ò yá òjijì wọn bí èèyàn máa tẹ̀lé kiri káàkiri nìwọ̀n. tó bọ́jẹ́ ṣẹlẹ̀ ní ọba lọ ni bọ́jẹ́ kó lọ ká yà wọ́n tí wọ́n bá yà wọ́n kò sọ́gbọ́n o. ọ̀rọ̀ kó ló sì kọ́ ẹ̀ rí i pé wọ́n sọ pé ìyá tó bí ọmọ yẹn ó tún tún gbé wà rẹ̀ débì kan àtìrandé ni ìwà tọmọ yẹn ń gbé káàkiri o. bàbá yẹn ní kì í sọ̀rọ̀ kólóòs ẹ ṣeun sà àwọn ní kólóòs kọ́ torí kólóòs náà máa ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ ká tún wo perspective tẹlomi. hello. ẹ káàárọ̀ o. ẹ kó ojúmọ́ sà. ọfà kìkì lẹ́lẹ́kejì. ẹ wo ibi tó gbàyọ lẹ́lẹ́kejì sà. orúkọ tèmi ni Alani Òkèṣọlá ní Ògúndárí ní Odò Téńté Lagos State ya. bá mi Alani dáadáa ẹ bá ń dá sí kìíní sà. ọ̀rọ̀ pèsè jẹ gbáà ni wọ́n nǹkan tó máa ń tẹ̀ báyìí ọ̀rọ̀ ó pèsè jẹ ni. because lẹ́yìn kí wọ́n gbé ọmọ yẹn gẹ́gẹ́ bí ẹni tó gbé sì ti sọ wọ́n gbé lọ sílé pásọ̀ lórí òkè tó gbóná tó dára wọ́n bá ń sọ pé obìnrin ni kó wá ṣe bó ṣe ṣe wọ́n lọ gbé wa oníṣe kankan tí wọ́n bá tẹ̀ fẹ́ fìyà jẹ bàbá aláwo yẹn àtòun ó yẹ kó fìyà jẹ bẹ́ẹ̀ wọ́n bá ti sọ wọ̀nyẹn kó gbé sọmọ yẹn bó ṣe máa gbádùn tó máa lálàáfíà náà ni kó mójú tó ń sìn kó gbé lọ sí ibi àdúrà tó gbóná gidi gan tí èyí ṣe bí ẹyin àdúrà tí ò ṣe kan kó bí tó gbóná ni kó gbé lọ tó ààrẹ àbọ̀ tí wàá bẹ̀tí gbòdì ẹ̀dí délé sẹ́yìn mo gbàgbọ́ wípé ààrẹ ti balẹ̀ ààrẹ ti yá. pẹ̀lú ògo Ọlọ́run Ọlọ́run á dákúlù ẹ̀ padà. àmín Olódùmarè ẹ ṣeun bà mí dáadáa bàbá àgbà Àlàní ẹ máa ṣeun kẹ ẹ jẹ́ ká tún wo tẹ̀lómi. ẹ máa káàárọ̀ sà. hello. ìpè ọ̀hún náà ń kọlura wọn ni o ẹ jẹ́ máa wọlé sínú ọkọ̀ ní jẹ́jẹ́jẹ́jẹ́. hello. ṣé yàn ń bẹ lójú òpó àbí kò sí. hello. hello ma. hello. mà bá ẹ káàárọ̀ ma. ẹ káàárọ̀ sà. yes ma. ẹ pé ètò. ẹ mà ṣeun ma. orúkọ mi ni Tèmítọ́pẹ́ láti lè gbọ́ra rọ̀ mi. ok màmí dáadáa. ṣé rí ọmọbìnrin yẹn òun ṣe pé òun ọmọ yẹn náà ló má jẹ́ ká ní ìyá òṣì. ìyá yẹn gangan ló ń fi ọmọ yẹn ṣiṣẹ́ káàkiri. ọmọbìnrin ọmọ 20 years. ọmọ 22 years. 22 years ìyá ọmọ yẹn gangan nǹkan tí